wọ́n ní kókókó ní àgbọ̀hùn agogo dùgbẹ̀dùgbẹ̀ ní àgbọ̀hùn akèrègbè tiwa ní àṣà tiwa ní ìṣẹ̀ṣe Yorùbá náà ló ní kárìn ká sọ́pá ká gbéra nílẹ̀ kárìn kó yẹ èèyàn èyí náà ni mo fi ń kí káàbọ̀ padà sí orí ètò Oyinmomo ní ètò náà mà ní Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ẹdun tí à ń rọ̀ bí òwe tí à ń gbé àwọn òṣèré olórin gbajúmọ̀ àti àwọn ọ̀tọ̀kùlú lọ́lọ́kan òjọ̀kan sí ojú ìwòran yín. Ǹjẹ́ lónìí èèyàn pàtàkì ní àárín àwùjọ náà ni amútọ̀yìn wá a máa kọ́gbọ́n a máa kọ́ oríṣiríṣi ohun tí ó lè ṣe ní àǹfààní látara ọ̀dọ́mọkùnrin tí amútọ̀yìn wá yìí yàtọ̀ sí yẹn bẹ́ẹ̀ náà ni a ní fun facts àti oríṣiríṣi ètò ní orí ètò wa Oyinmomo màá máa sọ pé Oyinmomo ní ètò náà ní Oyinmomo Adéròmú Kazeem ní orúkọ tèmi ọmọọba ní sàárẹ̀ olú ẹ kú ìkàlẹ̀. ẹ bá wa ká lọ àjọgbá dùn ètò yìí. Ǹjẹ́ orí ni àbábọ̀ kí a fi òrìṣà sílẹ̀ àjídé mo kúnlẹ̀ mo ẹ̀dá mo ti júbà lọ́wọ́ orí tèmi lọ́jọ́ tòní kí Ọlọ́run bá kó jẹ́ kí orí gbogbo wa kí ó sàn wá síre lọ́jọ́ tòní ní orí ètò Oyinmomo ṣé a máa ń sọ fún yín pé Oyinmomo náà ni ètò ní Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concepts Limited láti lọ sí Ìgbárá a lọ sí ìgboro a lọ rèé mú ẹja ńlá wà àrọ̀ gidigba ibẹ̀ náà láti lọ lẹ́ni alárè àjàgbá jẹ́ ká fi àsìkò àfi kí ògbóǹtagì òṣèré tíátà adẹ́rìn pòṣónú akọ́nilọ́gbọ́n akọ́mọlóye ẹ má jẹ́ kí n bẹ́ jìnà kí ọ̀gbẹ́ni Débọ̀ Adédayọ̀ káàbọ̀ sí àgbàlá wa lórí ètò Oyinmomo àmàrí yín. You are doing well. You are doing well. àjọ dúwẹ̀ lónìí tá a bá ń sọ nípa macaroni ta ni macaroni. ẹ mọ̀ mo máa ń like láti pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ ìyẹn Mr Macaroni àti Débọ̀ Adédayọ̀ so Mr Macaroni jẹ́ ẹni tó ń ṣeré tó ń ṣàwàdà tó ń ṣe gbogbo eré abòbìnrin lówó fíkì áfíríkì wọn rẹpẹtẹ. Macaroni ló ń ṣe oríṣiríṣi yẹn. Débọ̀ Adédayọ̀ wá jẹ́ ẹni tó jẹ́ pé ìgbà míì ó lè gbé àwọ̀ Macaroni yẹn wọ̀ ó lè bọ́ kalẹ̀ kó tún gbé àwọ̀ Débọ̀ fúnra rẹ̀ wọ̀ being the person that I am gẹ́gẹ́ bí èèyàn tèmi jẹ́ ẹni tó fẹ́ràn òótọ́ tó fẹ́ràn ìfẹ́ tó dẹ̀ fẹ́ràn ká máa ṣe dáadáa so Macaroni yẹn òun ló wà níbí ọ̀rẹ́ tá a bá ń sọ nípa iṣẹ́ tíátà báwo lẹ ṣe bẹ̀rẹ̀ gan ṣé òun lẹ lọ kọ́ nílé ìwé ni abẹ́ẹ̀kan ṣáà kí ni iná ọ̀dà jẹ́ kí mi náà yà bàrà sí díẹ̀ báwo ló ṣe jẹ́ gan. àti ilẹ̀ ni mo ti fẹ́ràn tíátà àti ilẹ̀ ni abẹ́ bá ń lé ni. mo lè ní pé mo bá ń lé náà torí bàbá mi jẹ́ ìgbà kan náà wọn náà ṣeré ẹ dárúkọ wọn. bàbá mi Àlàó Adédayọ̀ kábíyèsí bàbá lọ́wọ́ bá kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa. àmín tí gbogbo àwọn kan mọ̀ sí gẹ́gẹ́ bí agbẹ́dẹ́gbẹ́yọ̀ so àwọn náà ṣeré nígbà kan wọ́n fìgbà kan ṣeré àmọ́ tó wá lọ sí iṣẹ́ ìròyìn so ìyẹn wà nílé but bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ bó ṣe ṣe fẹ́mi ìgbà tí mo kéré dáadáa mo ṣàmọ̀ pé mo máa ń láìkì láti tí bá wo bí èèyàn ṣe ń ṣe ìṣesí èèyàn bẹ́ẹ̀ nìyẹn ṣe wá ń ṣe mí náà màmá ṣe bẹ́ẹ̀ kẹ máa síyàn jẹ ó jẹ́ pásítọ̀ tó ń preach lórí TV ó jẹ́ mọ́mì mi gan dádì mi àwọn ẹ̀gbọ́n mi ń lé. ṣé kò la igba lọ́ngbà náà. wọ́n kàn fi gbogbo èèyàn wọ́n máa ń fi mí ṣe ẹ̀yẹ náà nípa àwọn yìí ó máa fẹ́ràn láti máa ṣeré lọ́jọ́ iwájú o so bó ṣe bẹ̀rẹ̀ fún mi nìyẹn so mo ṣáà gbogbo bí mo ṣe lọ school primary secondary ni mo ṣáà mọ̀ pé gbogbo ní wà nù ara ó wà nù ẹ̀jẹ̀ so ìgbà tí mo bẹ̀rẹ̀ school tíátà kan ni mo fi bẹ̀rẹ̀ law ni mo kà àmọ́ mi parí ẹ̀ wọ́n á ní ẹ̀wò ó rà ń pé tíátà yẹn gangan tí mo ti ń ṣe láti kékeré ni kí n padà sí mo fi wá padà lọ school lọ ṣe tíátà mo lè kà jáde. sí gbogbo èyí tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé orí ètò Oyinmomo náà ní àwa o ẹni tí a sì gbá ní òní ọ̀jọ̀gbọ́n ni wọ́n
èèyàn ńlá ni wọ́n ẹ gbádùn wọn tó lónìí Débọ̀ Macaroni Débọ̀ Adédayọ̀ àwọn kan máa ní Débọ̀ Adébáyọ̀ àwọn tá a mọ Débọ̀ délé rẹ̀ ó máa ń já mi lára Adédayọ̀ ni amúdẹ̀ ti sọ ọmọ adìlẹ̀dógún eré ẹ̀kọ́ ni. a ti sọ Débọ̀ Adédayọ̀ a ti kọ́ sí orí wẹ́bsáìtì wa gbogbo platforms wa láti Débọ̀ àwọn kan ṣá. wọ́n ṣe fi àjà pé àjà ẹ̀ka bá ní ká wòrán iṣẹ́ sinimá lẹ́nìí tó ti ẹ̀ rọrùn láti di olórúkọ irú ìtẹ̀yìn padà lẹ́nìí tó rọrùn bẹ́ẹ̀ ṣá. kò rọrùn kò sí nǹkan tó rọrùn láyé yìí. kí lójú wá rí kí lójú rí. wàá ṣiṣẹ́ o iṣẹ́ pọ̀ èmi bẹ̀rẹ̀ professionally mo bẹ̀rẹ̀ sí ní ṣeré láti bí 2010 nígbà bí ọdún 12 sẹ́yìn. bẹ́ẹ̀ ni so ọdún mo ṣe wá school gbogbo gbà yẹn náà àmọ́ tí bá kúrò school tí bá wálé máa lọ gbogbo AK Media gan àwọn náà wọ́n wà nínú lórí face to face o family ties o nowhere to be found oríṣiríṣi pẹ̀lú mọ́ gbogbo àwọn papa Ajasco nǹkan gbà yẹn so máa ṣe audition máa ṣe gbogbo ẹ̀ so àti gbà yẹn ẹ mọ̀ àmọ́ àwọn róòlù tá a máa rí náà kò ju róòlù àwọn làwọn máa fẹ́ kábíyèsí látẹ́gùn. sáré pẹgbẹ́ wákà paasi. bóyá star àdọ̀ bóyá àwọn Ọdúnládé nǹkan àwọn ọ̀gá àwọn bó ṣe ń ṣe àwọn la lè máa ta bí abọ́ǹsì àbí pọ́fupọ́fù fún wọn. kámẹ́rà gan nǹkan lọ́gàn máa lójú wa àwọn làwọn máa sọ fẹ́rẹ̀ wá pé gbogbo wà ń bẹ̀sẹ̀ ẹ mọ̀ so but gbogbo yẹn kò wá tó ń pé torí àti ìbẹ̀rẹ̀ sí ní gba irú iṣẹ́ ta fẹ́ gbà yẹn ká wá filẹ̀ ẹnu. kò kó lẹ́wẹ̀sì ọkàn bá yín. no rárá so à ń ṣe pẹ̀lú gbàgbọ́ pé lọ́jọ́ kan lágbára náà ó máa dá. ọdún wo ló wá dá. 2019 ni o. ṣé láyé covid àbí nígbà tí a ṣe covid tán. kí covid tó dé ẹ mọ̀ pé 2020 ní covid yẹn ó ti jáde ní 2019 yẹn but 2020 ló mi gbogbo ayé bẹ́ẹ̀ni ẹ bá ló ṣẹlẹ̀ ńgbà náà. 2019 yẹn ìgbà tí gbogbo audition ni o kò audition ni o gbogbo àwọn eré tó ní kí wọ́n wá ṣe nígbà yẹn kò ṣe mí kò dàbí mi nífẹ̀ẹ́ sí ó ti sú mi pé ọjọ́ wo lèmi náà fẹ́ máa ṣe ẹ mọ̀ so mo á rò pé mo wá gbogbo gbà yẹn náà ni àwọn èmi ni brother Shaggy Twice Lasisi gbogbo àwọn tó bẹ̀rẹ̀ lọ́ọ̀yà Kúnlé nǹkankan àwọn even àwọn Chris Clown àwọn ọ̀gbẹ́ni Àdán tó ti bẹ̀rẹ̀ tipẹ́ so gbogbo ìgbà táwọn ń ṣe mò ń wò pé kí làwọn eré yìí ń ṣe ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ka theatre school gbogbo nǹkan tó fi kọ́ wá school ni pé tíátà o gbúdọ̀ kò ń ṣe kó máa ṣàwàdà kiri kó máa jẹ kíní it's very serious wàá lọ ṣeré lórí stage àbí kó gbèrò gidi fún ẹ àwíṣà àwọn Túndé Kèlání Kúnlé Afọláyan àwọn iṣẹ́ ìtàkùn so nǹkan táwọn pè ní iṣẹ́ nìyẹn kò ṣe pé kẹwàá ló máa ṣe kíní lórí social media so lèmi fi máa wò gbogbo àyẹn pé kí làwọn eléyìí ń ṣe màá wá fi gbogbo nǹkan tí olùkọ́ mi Professor Ahmed Erima tó kọ́ mi ní school màá filẹ̀ máa lọ máa bá wọn ṣe àwàdà lórí social media so mi ṣe ṣáàwó 2019 yẹn ìgbà tí gbogbo ẹ̀rí bó ṣe rí wọ́n á tú wọn wò. ọ̀nà wo mo lè gbà mú tèmi náà wọlé báyà. ẹ̀mí náà tó wá tú wọn wò pé ẹ wà torí gbogbo wọn náà ni àwọn company oríṣiríṣi ń bá ṣiṣẹ́ wọ́n ń gbéṣẹ́ ńlá fún wọn lọ́wọ́ ń gbà lọ́wọ́ wọ́n wò pé ẹ wà kí ni yìí ṣe ẹ wo ẹjẹ a sì gbé ìtọ́kọ́ wa ńlẹ̀ ní skul ẹgbẹ́ kan mo bá tún rántí pé Professor Ahmed Erima tó kọ́ wa gbogbo kìíní yẹn náà àwọn náà lọ máa ń sọ fún wa pé ayé màmá yí ayé ń yí àdẹ̀gbọ́dọ̀ yí tẹ̀lé ayé ni tábà yí tẹ̀lé ayé àyàkọ̀ yí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kò fi ẹlẹ̀ so the world evolves you must evolve with the world so mo wá wò pé kí ni mo lè ṣe ó dà pé ọ̀nà táyé tún gbà rèé o ń gbà yí rèé o ká máa ṣe bí acting náà ṣe ni ṣe bí eré tíátà náà ṣe ni àdẹ̀fẹ́kọ̀ọ́ lọ́gbọ́n náà ni àdẹ̀fẹ́kọ̀ọ́ lọ́gbọ́n náà ni ó ní ìdàgbà tí ń pé à á fi sórí social media so mo wá ní ó yá kémi náà ti bẹ̀rẹ̀ ìyànjú ẹ̀wù mo dẹ̀ 2019 yẹn middle 2019 yẹn náà dẹ̀ mo bẹ̀rẹ̀ ó dẹ̀ èmi náà mo wá kò yé mi iṣẹ́ Ọlọ́run ni. ṣáà ṣe ewogun ọlọ́wájú àkọjọ ewé tẹ ṣe ń gbà náà ṣe lè rántí ẹ̀. mo ṣáà mọ̀ pé mi lè ní pé ọ̀kan pàtó. ẹ̀kọ́ ṣáà ṣe. mo ṣáà mọ̀ pé ó ní ọ̀kan tó jẹ́ ìgbà tí mo gbé agbádá yẹn wọ̀
ni torí mi kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú agbádá yẹn ni mo fi ṣe photoshoot birthday mi nígbà ní year yẹn okay àbí ṣe the year before fìlà ńkọ́ ṣe dáàdì ló ní fìlà ní àbí débọ̀ bàbá mi ló ní fìlà ó yá àti débẹ̀ mi ò ń wọ fìlà bàbá mi ló ní fìlà mo kàn lọ mú pé kí n tiẹ̀ ṣe bí àwọn àgbàlagbà yẹn kí n tiẹ̀ mo dẹ̀ ṣe ìyẹn ẹyọkan yẹn tí mo ṣe mo rí pé báwọn ọ̀rẹ́ mi gan ṣe máa ń react sí tí mò ń ṣe tẹ́lẹ̀ ó yàtọ̀ àwọn tí ò kì í ṣọ̀rẹ́ mi tó rí torí mo ní one or two few followers lórí Instagram wọ́n rí wọ́n ní gbogbo wọn wá ń comment pé àwọn like eléyìí wọ́n á bí àwọn ọ̀rẹ́ mi pa bẹ́ ṣe react eléyìí ó yàtọ̀ sí bẹ́ ṣe máa ń ṣe sáwọn tó wọ́n ní ń pẹ́ táwọn yẹn òṣì mò ń ṣe ń gbà yẹn o pé ìyá mi o nípa àwọn òkò fẹ́ bà mí nínú jẹ́ ni nípa àwọn kan encourage mi ni bọ̀ nípa eléyìí tí mo bẹ̀rẹ̀ yìí so bí mo bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn lọ tó dẹ̀ pé towards ending 2019 yẹn Ọlọ́run ni. Tá bá wo àǹkábára sọ́run à ń jó àjẹ gbogbo à ń fíríkì àwòkọ́ṣe ẹnìkan ni ojú àlá ni ojú oorun ni àbí bóun ló ṣe jẹ́ o. ẹ mọ̀ pé àwa tá à ń ṣeré tíátà nǹkan tó máa ń fún wa ní ìmísí our inspiration comes from society. ó yẹ yín so àwọn tí mò ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ tá ń gbọ́ gbogbo kinní yẹn la fi máa ń create iṣẹ́ tá máa gbé jáde táwọn èèyàn rẹ̀ wà wọ́n pé ìkíní yìí òótọ́ ni o mo mọ èèyàn kan tó rí báyìí o mo mọ èèyàn kan tí irú kinní tó ti ṣẹlẹ̀ sí so bó ṣe àwọn tó wà ní àyíká mi àti àwọn nǹkan tá ń kà nǹkan tá ń gbọ́ ló máa ń fún wa ní. nígbà yẹn torí Mr Macaroni jẹ́ ibi tí máa ń lọ bẹ̀ dáadáa lápá tí bá mo ti ṣe gan kí ni fẹ́ fi online bí aṣọ olóyìnbó máa lọ wo kí ni lọ́wọ́ kí ni àbúrò mi tá bá wo nǹkan tẹ́ ń ṣe ń gbà yẹn báwo ṣe rí wọn kójọ àrímọ́túndé àríbèyú náà gbà yẹn àwọn tẹ́jọ́ ń ṣe gbà yẹn bí ẹ̀ta hóró ni mọ́mì wa ṣùgbọ́n nísìnyẹn tí ń mú àwọn bíi midé tí ń wọlé lábẹ́rẹ́ tí ń wó tàbí tí ń wọlé ìkùnmọ́ tó rí kan náà kàlísà bí wọ́n kórúkọ ẹni yẹn òun náà bàbá olówó náà bíi kí ló fa kí ló mú yẹn wá tẹ́lẹ̀ ó ní ìtẹ́jọ́ ń ṣe ṣùgbọ́n sì ẹ ti mú oríṣiríṣi wọlé kí ló fà á. ẹ mọ̀ pé ìgbà yẹn náà àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi nìyẹn Corex ọ̀rẹ́ mi àjọ parí school àjọ ka tíátà ní Redeemers University in fact so kò ń ṣe ní school wà ti pẹ́ in fact ní school èmi àti Corex àjọ máa ń jádù best actor ẹni tó act jù dáadáa school èmi àti ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni so ìgbà tí mo dẹ̀ máa bẹ̀rẹ̀ ní 2019 náà òun náà pé ṣẹjọ ṣe gbà náà ni. bẹ́ẹ̀ ni so ọ̀túnba tóun ṣe ń sìn ó tún yàtọ̀ sí èyí tóun ṣe tẹ́lẹ̀ so ẹ mọ̀ bí life ṣe ń lọ a máa discover new things new ways that we can use to entertain the people. Mọ́túndé náà orí set kó tẹ̀ ń ṣe Mọ́túndé school kan náà lájọ lọ àmọ́ àpàdé ń school. ó sọ bẹ́ẹ̀ rí lórí ètò. so later ní set ìkan nínú àwọn fíìmù tá a máa ń ṣe ní Yorùbá ni a ti pàdé àdẹ exchange contact okay mo dẹ̀ pé mọ́mí wa náà street mi ni mo ti pàdé ẹ̀ mọ̀ so gbogbo àwọn tájọ bẹ̀rẹ̀ ní tí mo wò pé and then àwọn concept yẹn wọ́n kàn máa wá ní pé o mà níyàwó ó yẹ kí ìyàwó kan wà jẹjọ mo dẹ̀ rí pé first episode tèmi àti mọ́mí wa ṣe mo dẹ̀ rí pé ó ṣe dáadáa àwọn èèyàn láìkẹ́ gan ó ti dìyàwó nìyẹn o bó ṣe dọ̀bẹ̀ nìyẹn o ó ti dìyàwó nìyẹn o tí Mọ́túndé náà tó fi dọmọ mi in fact ìyẹn ìpolówó kan mo fi ṣe tí mo gbé bàbá tí wà tó fẹ́ mí ó jẹ́ àna ó fẹ́ fẹ́ ọmọ mi ó wá ó ṣáà ń jẹ gbogbo ẹ̀ ó ń jẹ gbogbo ẹ̀ ó ń jẹ gbogbo ẹ̀ mo dẹ̀ wò pé kíní a lè máa ṣe é sí o ní pé oríṣiríṣi ọkùnrin tó fẹ́ fẹ́ ọmọ mi so gbogbo kíní yẹn bí gbogbo kíní yẹn ṣe náà nísìnyí àwọn ẹ̀mọ̀ different ideas náà tún máa wá mo pé of course more people can gbogbo wọn ti mọ̀ pé mọ́mí wa níyàwó mi at a point mo wò pé okay ẹja tún twist ẹ kí n fi ojú kòkòrò lé mọ́mí wa dànù mo lọ gbé ìyàwó ìyẹn wá ń fi fìtínọ́tì so àwọn yẹn wà ní nǹkan tó dáa fún nìyẹn so after some few episodes mọ́mí wa tún padà wá. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí.
I go by the name Bímpé Akíntúndé K Wasila Coded ó ti máa gbọ́. Ọ̀rọ̀ ilé orí ìtàgé ni mí sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí àwa náà láti ní iléeṣẹ́ The Coded radio station tó ń gbọ́ káàkiri àgbáláyé. Alright now, má yí kúrò ń bẹ́ẹ̀ náà ọmọ ìyá mi má yí kúrò ń bẹ́ẹ̀. Oyin ọmọ náà ń ṣò lọ́wọ́ náà ókè náà máa wo lórí Africa Magic Yorùbá. Kẹ́tì máa wo lórí YouTube níbi gbogbo. Oyin ọmọ náà ń sọ lọ́wọ́lọ́wọ́. Wàá ti máa gbọ́. ẹ bá wa ká lọ kájọ gbádùn ètò yìí. fún owó ẹ̀yìn tí ẹ̀wọ̀n wà orí ètò ìmọ̀ náà ni a wà wọ́n ní tí a ò bá rí ẹni bálà ọ̀là kì í yà èyí gan ni a mú lọ sí ọ̀dọ̀ àlejò pàtàkì tí a gbé lọ́jọ́ tòní Débọ̀ Macaroni nínú gbogbo làálàá láti jẹ́ èèyàn a gbọ́ pé ẹ̀yin náà ti ẹ̀fẹ́ bá wọn kópa nínú Big Brother Naija lọ́dún 2019 ẹ jẹ́ ká gbọ́n pa àrírí yẹn bó ṣe lọ. ẹ mọ̀ pé 2019 yẹn náà ni o tí mo ní Ọlọ́run gbọ́ àdúrà wa 2019 yẹn náà ọdún má ní gbàgbé. bẹ́ẹ̀ni so earlier that 2019 ni mo lọ fọwọ́ ní ọfẹ́ ṣọ́ọ̀dì ṣọ́ọ̀ Big Brother àwọn ọ̀rẹ́ mi wá ní Débọ̀ mọ̀ bó ṣe máa ń ṣe bó ṣe máa ń ṣe ọ̀nà lọ́ọ̀ tọ̀ mo gbéra nìyẹn àárọ̀ kùtùkùtù àbí 3 ìdájí tòbí 2 gan mo ti gbéra mo ti dé tí mo ń débẹ̀ báyìí àwọn èèyàn. ẹ má bínú ká tó tẹ̀síwájú ṣé dáàdi mú àbí mọ́ mi. wọ́n tiẹ̀ mọ̀ àmọ́ tó bá mọ̀ gan kò ṣe pọ́ máa dá mi dúró àwọn àti mọ́mí wa àti dáàdi wọ òfìgbà kan ní má ṣe báyìí ṣáà máa ṣe lọ Ọlọ́run á gbàdúrà ẹ lọ́jọ́ kan ẹ mọ̀ so mo máa débẹ̀ báyìí ló ti yapa. ló ti tí ń bá bí wọ́n ṣe àwọn ọmọ ògbóró wọ́n lè ló tí ń bá. kò wá síbi tí wọ́n ń kọ ìwé orúkọ sí òun pàwọ́ ẹ̀mí mo kọ́kọ́ dé o tó máa bẹ̀rẹ̀ báyìí àfi lílù títí gbogbo ó tiẹ̀ dìgbà kan àlè mi mo ní ẹjọ́ mi ṣe mọ́ o mo fẹ́ o lè padà níbi tí èrò pọ̀ dé síbi tí èrò pọ̀ dé ẹ mọ̀ sọ wá nígbà kan tó wọlé wá bẹ̀rẹ̀ sí ní lo tajútajú nǹkan lórí pàfẹ́ ṣe lórí pàfẹ́ àmọ́ ní ibi ní Ọlọ́run bá ràn mí lọ́wọ́ dé mi ṣe mọ́ nígbà yẹn àti ìlànà ni o àti lórúkọ bẹ́ẹ̀ni nígbà tó wá padà ayé bìrì tọ́lọ́run gbèrè ní ọ̀nà tí ẹ̀ lérò kí ni ọpẹ́ yín fọ́lọ́run ọba kí lè máa ń rò. ojoojúmọ́ lèmi ń ṣọpẹ́ o torí kò ń ṣe pé àwa náà la mọ̀ ṣe jù kò ṣe pé àwa náà la dá jù Ọlọ́run ó ní bọ́lúwa ṣe ń ṣọlá àti máa ń dúpẹ́ lójoojúmọ́ máa ń dúpẹ́ ni torí ìgbà tí mo bẹ̀rẹ̀ ní ẹ mọ̀ kò bẹ̀rẹ̀ kí ní social media yẹn 2019 yẹn náà dẹ̀ ní gbogbo ayé rẹ̀ ọlọ́dẹ ló ń dé o ti náà wọ́n máa ń wọ́n náà báwo ló ṣe ṣẹlẹ̀ àwọn a máa ń dúpẹ́ lọ́wọ́. ṣáájú àsìkò yẹn ìjẹ́ tí ẹgbẹ̀gbẹ́ àti ṣe sinimá rí. bẹ́ẹ̀ ni mélòó. bẹ́ẹ̀ ni mo ṣe ẹyọ kan. kí lorúkọ ẹ̀. Ọba Àrà. Ọba Àrà. mo ṣe ẹyọ kan ní ìyẹn yé ṣe 2017 àbí 2018 year before. báwo ló ṣe wá lọ tó tiẹ̀ dọ́là tó dọ́là. ọ̀la yẹn kásá dúpẹ́ àmọ́ ó ní báwọn èèyàn ṣe wò tó dáa pé bọ̀bọ̀ yìí náà ó gbìyànjú àmọ́ nísìn àti by virtue of ibi tá wà lọ́la ibi tá ti dé lágbára Ọlọ́run àwọn nísìn ló ń pè wá pé àníṣe kan tá fẹ́ ṣe o ẹ máa bọ̀ wá níṣe kan tá fẹ́ ṣe. ilé tí wàá ran tọ̀hún lọ́wọ́ ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ìta fẹ́ ṣe gangan tá à ń wò pé ibẹ̀ gangan la máa wà tá ti máa là tá ti máa ṣe. Ọlọ́run ní kọ́kọ́ gba báyìí náà ó ṣe ń bọ̀ ó bọ̀ kọ́kọ́ gba báyìí náà fúnra ara wọn lọ́wọ́ máa pè ń pé àwòyá wa. ó ti wá jọra báyìí. Alhamdulillah. tàbá ní ká dárúkọ pé ení èjì ẹ̀ta ó láwọn kan tí àwọn náà sọ pé lé ní o destiny helper mi ẹni tó jẹ́ bí áńgẹ́lì mi Débọ̀ Macaroni ni àwọn òwòlẹ̀ náà lè sọ pé ẹni yìí o áńgẹ́lì tèmi náà rè wọ́n ti ṣe ẹ mọ̀ a lot of names that I can mention. I can't mention one person. ṣùgbọ́n Ọlọ́run làwọn fẹ́yìn náà dáadáa. bẹ́ẹ̀ni AK Media mo ti sọ tẹ́lẹ̀ ẹ mọ̀ a lot of jobs ìgbà yẹn ọ̀dọ̀ àwọn pé ẹ gbé mi náà sí kó jẹ́ pé èmi ni lead mi máa ṣe àsìkò ní àsìkò ní because by the time tí wọ́n dé ní bíi 2010 2012 yẹn tó bẹ̀rẹ̀ sí ní kọ́ gbélé àwọn tó wá ti wà ń bẹ̀ láti 2 3 4 kí ni káwọn náà sọ
àsìkò náà ni gbogbo ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ ń sì mo lè má dárúkọ àwọn bẹ́ẹ̀ ni kó lọ dìbínú kó lọ dìjà tá a bá ń sọ nípa EndSARS Débọ̀ Macaroni mo rántí pé mo kọ̀ròyìn náà jọ náà ìrírí yẹn bẹ́ẹ̀ ni a ní ká fẹ́ òun wọn pé ó pọ́dọ̀kọ̀ tí wọ́n ti pààyàn nípa tó ti fìyà jẹ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó wá di pé wọ́n kó kíní sí ni lọ́wọ́ wọ́n ti yàn gbọ̀ngbọ̀n báwo ni ìrírí yẹn nígbà náà kí sì ló kọ́ yín. For one ó tún fún mi ní akíkanjú sí ni o mi ò lè parí ọ̀yẹn torí àtìgbà tí kíní yẹn ṣẹlẹ̀ mo notice pé tẹ́lẹ̀ ó láwọn kankan tí mo lè pẹ́ sọ pẹ̀sọ̀ kí máa ní àmọ́ sìn tó rí nǹkan tó fojú mi rí. ìta gbangba là á ta gbangba. mi ò èmi náà gbà mọ́ o. bó bá ṣe rí lọ́kọ̀ mi àjọ ṣe ni. ó gbọ́dọ̀ dà ó ti àwa náà ti at least àwa náà ti rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń lọ lù tó jẹ́ pé tá a bá lè sọ̀rọ̀ kí la fẹ́ sọ fáwọn ọmọ wa náà. tó ń bọ̀. ìlú ní gbogbo nǹkan Ọlọ́run ti pèsè fún ìlú Ọlọ́run dá ìlú wa sí kò sí nǹkan kò sí natural disaster gbogbo kíní tó ń bá àwọn ìlú yìí ní ìjà a ní gbogbo ẹ̀ ń bí àwọn olórí wa náà àti àwa náà èèyàn àti àwa ìlú náà fúnra wa náà la ní lọ́wọ́ olórí àti ìlú so but this time we must get it right oye yìí so it was ó jẹ́ a tough moment you know because I saw a lot wọ́n á wò pé ẹ mọ̀ à ń sọ̀rọ̀ àwọn olórí àwọn àgbàlagbà nípa àwọn ṣe gbàpọ̀ àwọn tó lù mí tó ṣe mí bọ́jà ṣe bá ọ̀dọ́ náà ni wọ́n bí èmi tí wọ́n kó aṣọ sọ́rùn ọ̀dọ́ náà ni wọ́n àmọ́ báwọn ṣe rí sí tó ṣe yẹn wọ́n rí ọjọ́ ọ̀la ọjọ́ iwájú yìí pé bó ṣe dà nǹkan tá à ń jà fún rèé fún gbogbo wa ni fún gbogbo àwọn ọmọ wa ni ìwúlò gbogbo wa pátápátá rí bẹ́ẹ̀ yẹn àwọn kan wò pé wọ́n ní káyọ̀ ṣe báyìí wọ́n fẹ́ yẹ̀ wò ní pé ẹ wá ọpọlọ náà wà ní kíní o ó kẹ́yìn náà dúró ó ní bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹjẹ́ àjọ ṣe so but àmọ́ pé lágbára Ọlọ́run sooner or later a máa dé bẹ́ẹ̀ yẹn. ìbò tí wọ́n ń bọ̀ ní láìpẹ́ yìí kí lè sọ fún àwọn ọ̀dọ́ Nàìjíríà iṣẹ́ wo lẹ ní fún àwọn ọmọ Nàìjíríà. kò yí padà ariwo tí mo ti ń pa láti 2020 náà ni èmi máa sọ èmi náà ṣẹ̀ṣẹ̀ gba PVC mi ni first time tèmi náà máa dìbò rí ní ìdìbò rí torí èmi náà pẹ̀lú àwọn tó máa ń sọ ńgbà yẹn pé ìbò wa wọ́n máa yí ìbò wa ò kí ń kà nísìnyí after 2020 mo pẹ̀lú àwọn tó jáde pé kí gbogbo àwọn ọ̀dọ́ kó lọ gba PVC wọn kó lọ gba káàdì tó fi máa dìbò. táwa ni ká tẹ̀lé. bẹ́yìn náà ṣe wáyé a lè rí bí ìlú ṣe ń lọ kíyàn kan ṣì wá máa dúró de Macaroni kò sọ pé ẹni tẹ́ máa dìbò fún rẹ̀. kí kálukú tẹ̀lé èrò ọkàn rẹ̀ bó bá ṣe rò sí. ìwọ náà o ti rí gbogbo àwọn èèyàn tó ní àwọn fẹ́ darí ìlú wà wá wo ẹni tó mọ̀ lọ́kàn rẹ̀ tó lè ṣe tó ní ipa o mọ̀ pé Ọlọ́run ló máa ràn gbogbo wa lọ́wọ́ kò sẹ́ni a lè ní pé ẹni yìí máa débẹ̀ á change gbogbo àdẹ̀mọ́ bí ọ̀rọ̀ olóṣèlú ṣe rí àmọ́ bí òun náà tiẹ̀ ti rí tó mọ̀ pé tọ́lọ̀ bá pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ẹnìyà àti ẹ̀ ṣe dáadáa. ẹ̀yin àwọn tí ẹ̀ ń wà káàkiri àgbáyé lórí ètò ìmọ̀ náà ni àwà ẹbí àìsàn fún Ògúnnágbòǹgbò tí ó lè dátọ́ lẹ́nu gbé dáadáa òun náà ni agbára lónìí àwọn náà ni ọ̀gbẹ́ni Débọ̀ Macaroni èmi á ní ọmọ ọba ní àgbà olówó gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wà á sọ pé Ògúnnágbòǹgbò ni agbára ní ọjọ́ tòní àwọn náà ni ọ̀gbẹ́ni Débọ̀ Macaroni ẹ̀yin àwa tí a jẹ́ ibi Aláròyé à ń retí yóò la máa kóṣù tá máa kó bí tá máa kó orógbó lọ dọ̀bálẹ̀ nílé àná. ẹ ṣáà máa fàdúrà ràn á lọ́wọ́ àti ìríyàwó lọ́wọ́lọ́wọ́ báyìí. pẹ̀lú owó ọmọdé tó wà ń ta yìí. àwọn ọmọ yẹn ń dùn wẹ̀ wọ́n ń ṣe dáadáa. yàdùn ìwẹ̀ so àwọn náà gbọ́dọ̀ ṣe kí ni àgbọ́dọ̀ torí mi mọ nǹkan tí àwọn èèyàn rí tó máa ń pè nífẹ̀ẹ́ nǹkan tèmi pè nífẹ̀ẹ́ ni pé mo máa ti ṣe tán láti lo gbogbo ìgbà mi gbogbo ìgbésí ayé mi pẹ̀lú obìnrin náà mi ì dẹ̀ ní fẹ́ ṣe nǹkan kan tó máa bà nínú jẹ́ so èmi náà fẹ́ lọ bá ẹni tó jẹ́ pé ó máa ṣe nǹkan láti bà mí nínú jẹ́ èmi náà farabalẹ̀ dáadáa káwọ́ pé ok. ẹ̀fọ́gí sílẹ̀ kẹlẹ̀ bá rí imú lọ́gọ́ tí ẹ wá bára yín níwájú Ọ̀ọ̀nìrìṣà ọba ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì gẹ́gẹ́ bí òṣèré gẹ́gẹ́ bí ẹni tó gbàlejò yín kí ló wá sí yín lọ́kàn níwájú ọba aláyé. Kí ló wá sí mi lọ́kàn mo kàn ń dúpẹ́ náà ni
torí ńgbà tó sọ fún mi ńgbà yẹn pé wọ́n ní bá ń fẹ́ràn gbogbo iṣẹ́ àbí wẹ́ẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ tèmi náà dẹ̀ débẹ̀ tí onírìṣà gbogbo bí mo ṣe ń ṣe gbogbo bí mo ṣe máa ń sọ̀rọ̀ tó wà àwọn náà dẹ̀ ń ṣe gbogbo mo rò pé ìyẹn mi náà kábíyèsí náà mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbà ní ó dẹ̀ tún bọ́ sígbà tó jẹ́ pé mo ṣẹ̀ṣẹ̀ ń kàrí àyẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń búyọ pé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. fún ẹ̀yin tí ẹ sì wò wá káàkiri àgbáyé a ṣe wà pẹ̀lú àlejò wa pàtàkì ọmọ wa dáadáa èèyàn wa dáadáa ọ̀gbẹ́ni Débọ̀ Macaroni Macaroni tí ẹ ti ń jẹ yìí oúnjẹ kan lè mọ̀ tó ń pè ní macaroni o báwo ló jẹ́ gan. ẹ mọ̀ pé mo ti dárúkọ AK Media náà tẹ́lẹ̀ sórí eré kan tí AK Media ń ṣe face to face. lórí programu AK Media náà ni. so máa ṣàlàyé ẹ̀yáwó. máa ṣàlàyé so gbogbo àwọn róòlù ń pé ká kọjá ká ṣe gbá tí mo ní pé mò ń gbà ń gbà yẹn wákà pass irú ẹ̀ náà mò ń ṣe ń gbà yẹn àmọ́ olùdarí eré náà ó wá fẹ́ràn bí mo ṣe ń ṣe ó wá wò mí wá ní pé mo fẹ́ràn bọ̀bọ̀ yìí o kí ẹ mọ̀ torí nínú script irú àwọn wákà pass ọkọ̀ máa fi man 1 síbẹ̀ àbí man 2 just something kò ń lórúkọ so wọ́n ní mo fẹ́ràn bọ̀bọ̀ yẹn jẹ́ àfún lórúkọ bí a lè máa rí láti gbàdégbà ẹ pé kókò wá kó lọ fún wọn ni ọlọ́gbẹ̀ni fúnra ẹ lórúkọ mo wá wò pé bó ṣe sọ yẹn ó yìí tún ní pé orúkọ báwo ìṣẹ̀bẹ̀ ìlẹ̀ ló yẹ kí n máa fún ẹni tó fẹ́ ṣeré lórúkọ mo wá wò wọ́n rántí Mr Macaroni riding on a bicycle mo ṣáà ní Mr Macaroni àti ìgbà yẹn mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní. bọ́lá ṣe fi àlùbáríkà sí nìyẹn so fún gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò wá a ní láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń ṣe face to face family ties nowhere to be found Liberty Villa ibẹ̀ náà ni Débọ̀ Macaroni ti ní orúkọ Macaroni tí Ọlọ́run ti fi báríkà sí ní òní ìjẹ́ kí a tó máa lọ gbogbo èèyàn ló fẹ́ dàbí Débọ̀ Macaroni kí lè fẹ́ sọ fún àwọn ọ̀dọ́. ṣe ẹ wo ẹ ṣáà máa ṣiṣẹ́ yín lọ nǹkan kò sí òdùgbò sí nǹkan tí mo tún lè sọ ẹ máa ṣiṣẹ́ yín lọ àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tásìkò yẹn bá máa dé o gbúdọ̀ máa ṣe nǹkan kó bá nǹkan lọ́wọ́ ẹ̀ kó bá nǹkan lọ́wọ́ ẹ̀ kó lè tó ọ jẹ torí a máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ìgbà àti gbogbo nǹkan tí Ọlọ́run máa ń ṣe fún wa àmọ́ tí orí ọ̀fẹ́ Ọlọ́run bá máa ṣiṣẹ́ fún ẹ orí ọ̀fẹ́ yẹn gbọ́dọ̀ bá ẹ tó ń ṣe nǹkan lọ́wọ́ so iṣẹ́ yẹn tó ń ṣe máa fi lẹ̀ o lè máa try different things máa ṣe gbá máa ṣàwo bọ̀ máa fi iṣẹ́ lẹ̀ máa ṣiṣẹ́ yẹn lọ torí tásìkò àti orí ọ̀fẹ́ Ọlọ́run máa dé àsìkò ẹni. kí a tó fi èyí ṣe àlọ nígbà kan ni wọ́n bá ní Twitter ìyẹn pé wọ́n fi òfin dé pé ní Nàìjíríà yóò ẹ̀bọ̀n lọ́dún Twitter mọ́ tó bá ṣẹlẹ̀ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí Facebook ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí YouTube ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí Instagram Débọ̀ kí ni ọ̀nà àbáyọ fáwọn ọ̀dọ́ Nàìjíríà tó rà pé àwa la pọ̀ jù ń bẹ̀. a ti jẹ́ pé ìjọba ológun la wà ní. ṣé o lè ṣẹlẹ̀ láíláí. a ti jẹ́ pé ìjọba ológun la wà tí ìjọba kan bá ní pé a lè lo Facebook a lè lo social media mọ́ ìjọba ológun la wà àmọ́ síbẹ̀síbẹ̀ oníkálukú náà ti ní different means of communication. mo ń sọ̀rọ̀ website mi ńgbà yẹn náà a ní website tó jẹ́ pé àwa fúnra la gbé jáde àwọn ilé lọ síbẹ̀ nígbà ẹ dárúkọ fáwọn èèyàn kí wọ́n tún www.mrmacaroni.tv.com orúkọ mi náà ni so kò sí tẹ́ bá lọ sí gbogbo iṣẹ́ tá à ń ṣe náà gbogbo ẹ̀ náà wà ń bẹ̀ and of course there will always be different means of communication so tíjọba kan bá ní pé àwọn fẹ́ gbẹ́sẹ̀ lé gbogbo nǹkan àwa rí i pé àwọn gan ò ní ṣe torí bẹ́ẹ̀ àwọn social media yìí náà làwọn náà ti fi ń ṣe wọ́n fi ń bára àbí sọ̀rọ̀ nínú àwọn iṣẹ́ tí Mr Macaroni ṣe tí ayé tẹ́wọ́ gbà tí àwọn èèyàn fẹ́ràn dáadáa òun náà ni Àyìnlá Ọmọwúrà báyìí tí ẹ ṣe ń bẹ̀ báwo ni ìpààyàn báwo ló ṣe wáyé kí ló mú ọ sọ pé ẹ̀yin ló tọ́ sí tẹ̀lé ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ mi náà ṣe béèrè nígbà tó gbéṣẹ́ wá nìyẹn tó sọ fún mi pé bàbá Túndé Kèlání fẹ́ bá mi ṣiṣẹ́. Túndé Kèlání. Túndé Kèlání ẹ mọ̀ pé mo ní Túndé Kèlání ni àwọn olùkọ́ mi ní pé àwọn tẹ gbọ́dọ̀ máa bá ṣiṣẹ́ àwọn àgbà ọ̀jẹ̀ tó mọṣẹ́ tíátà tó mo Túndé Kèlání
àwọn olóbi kí ló rí inú mi dùn gan so mi ti ẹ dúró gbọ́ òye tó fẹ́ san o èmi tó jẹ́ normally tẹ́ bá fẹ́ bá wa ṣiṣẹ́ àmàtí ní o management ló máa ṣe gbá èlò tẹ́fẹ́ ọjọ́ òye tá bá gbà fún ọjọ́ kan rèé mo ní ẹ wò ó yá ẹgbẹ́ṣẹ́ yìí wá èmi ló kàn ẹgbẹ́ṣẹ́ yìí wá ẹ mọ̀ so I was so happy mi ìdẹ́kọ̀ lóòótọ́ mi ò mọ̀ much nípa Àyìnlá or story yẹn or story báyé wo bó ṣe so èmi àti ọ̀rẹ́ mi Abdulateef àjọkò àwò character yẹn àwò relationship àárín àwọn méjèèjì a ṣe research náà ẹ mọ̀ because most of this you cannot kò sí picture image or video of anything so I need láti ṣe deep research okay ìgbà tí mo ti understand story yẹn mo ní bí ọ̀nà tẹ́mi máa gbà interpret ẹ̀ nìyẹn àdẹ̀dúpẹ́ ọlọ́run ó dẹ̀ bá àbálára mu ó bá wọn ṣe. gbogbo in fact gbogbo bá ṣe ń ṣe tí bàbá ò bá like nǹkan kan wọn ni débọ̀ ṣé bẹ́ẹ̀ ó dẹ̀ tó jọra wọn. torí náà làwọn ṣe jẹ́ bàbá ẹ mọ̀ kò sí orí iṣẹ́ yẹn èmi náà tún kọ́ àwọn new things kò ṣe máa rí náà nìyẹn. ká tó fi kásẹ̀ ètò ńlẹ̀ ǹjẹ́ ìṣẹ̀lẹ̀ kan tiẹ̀ wáyé tó jẹ́ má ní gbàgbé inú ayé yín nígbà tó tì yín lójú àbí tí ó múnú yín dùn jù láyé nídìí iṣẹ́ yìí. má lè gbàgbé bẹ́ẹ̀ ni. ok ìkan tí mo máa ń sọ torí ìgbà tí mi tẹ̀ tí bẹ̀rẹ̀ Mr Macaroni kí ni ń gbà yẹn ẹ mọ̀ so wá nígbà kan ta lọ sí set kan first experience mi lórí set mi àádébẹ̀ Ọ̀yọ́ ni location yẹn wà àádébẹ̀ mi ò mọ bó ṣe ń ṣe àmọ́ mo ti ṣe ní super story face to face mo ti ṣe àwọn so mo ní idea bó ṣe máa ń rí lórí set but Ọ̀yọ́ tá lọ yìí set Yorùbá ni first time tí mo wà lórí set Yorùbá nìyẹn ẹ mọ̀ so nígbà tí àdẹ̀dẹ̀bẹ̀ wọ́n wá ní pé oríṣiríṣi hierarchy ló wà kankan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà o gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àwọn àgbà aṣáájú bẹ́ẹ̀ ni so ó wá nígbà kan tó ń yaṣẹ́ ní inú ilé àwa dẹ̀ jókòó síta PM wọ́n jáde ń pé àwọn ọmọ tó wà lábá ọ̀hún pariwo ẹ̀mọ̀ torí setting abúlé ni ní fíìmù yẹn kankan pé ká sọ fún ọkọ ọgbẹ́nu dákẹ́ èmi wá wò pé ibi tèmi ti ń bọ̀ àwọn tèmi ti ṣe ẹ̀mọ̀ actor tó bá wá ṣiṣẹ́ kò sí nǹkan tó kàn mọ́ bọ́ síbẹ̀ kó yaṣẹ́ ẹ̀ bọ́ síbẹ̀ kó yẹ tó bá yaṣẹ́ ẹ̀ tán kò lọ èmi ò mọ̀ pé ó tún yàtọ̀ ń pé o gbọ́dọ̀ ìwọ náà máa fẹnu sí nǹkan kan wọ́n dẹ̀ sọ èmi tiẹ̀ ṣì wá ní ẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí èmi ò wò pé bí PM sí actor mo pé gẹ́gẹ́ bí àgbàlagbà sí ọmọ kékeré àní tó pọ́wọ́ lé. mo á ní wọ́n tẹ̀ ní kí n sọ fáwọn ọmọ yẹn pé kọ́ ṣe díẹ̀díẹ̀ o mo lè sọ fáwọn ọmọ yẹn pé ẹ ṣe déédéé pé ó ń yaṣẹ́ nílé o àwọn ọmọ yẹn dẹ̀ ní kí wá ní SARS ní ṣeré lábà àti ani ẹ má bínú èmi ò mọ̀ so mo dákẹ́ PM yẹn wá tún jáde padà bí PM yẹn ṣe kọ́ bójú mi immediately so definitely ó ti ní nǹkan sínú pé ọ̀bọ yìí ó dà pé torí ìgbàdémi débẹ̀ ẹ mọ̀ èmi náà mi ò wá òkè lọ sí bẹ́ẹ̀ yẹn náà so ó lè ti wò pé bọ́ọ̀ yìí bójú mi pé ṣe bá ní pé kẹsàn fún pé kọ́ yìí padà wọ́n ní ó ti fi ẹ̀yìn ṣe ọlọ́pàá láti mú ọ dákẹ́jú. wọ́n ní iṣẹ́ tèmi wá kọ́ yẹn iṣẹ́ yín ni bíbẹ̀ ṣe dàrú lèmi ò mọ̀ pé èèyàn kì í sọ bẹ́ẹ̀. mo ní iṣẹ́ yín ni àṣẹ kò jẹ́ṣẹ́ mi bóyá kí mi máa lọ síbi tèmi sí bọ̀ ẹ mọ̀ so of course wọ́n fi làwọn ọ̀gá wa ní níbi ọ̀ṣà ṣe. so wọ́n ní yìnyín kí a lè ṣèmí sí i èyí ni a ó máa fi dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Débọ̀ Macaroni tí wọ́n pẹ̀lú wa ní orí ètò lónìí jẹ́ àwọn ní ẹwà kì í wá lásán láti lè ṣe Media Concepts Limited iléeṣẹ́ tí náà ni o àjọ ṣe ni wọ́n ní kí a fi lè kámú kí n káàbọ̀ sí àgbàlá wa fantabulous ló pọ̀ báyìí ó pọ̀ ni o ó pọ̀ yẹn yà ẹ ṣe o. Oyin mọ́mọ́ AK Media you are doing well ẹ ṣe wa mo dúpẹ́ o lágbára Ọlọ́run ibi gíga lè máa lọ kò ní tán o ibi tẹ́ ti ń gbé jáde kò ní tán níbẹ̀ lágbára Ọlọ́run dẹ̀ máa fi àlùbáríkà sí gbogbo iṣẹ́ yẹn. àmín Ọlọ́run. tó ẹgbẹ́ bí gbajúmọ̀ òṣèré tíátà tó gbilẹ̀ ráyé mọ̀ dáadáa lónìí jẹ́ tẹ̀lé dárúkọ èròjà 5 irinṣẹ́ 5 tẹ́ ń lò nídìí iṣẹ́ à ń ya ilé à ń gbé TV sí. èròjà 5. èròjà dárúkọ 5.
mo dárúkọ márùn. Kámẹ́rà ìyẹn ni gangan ni bàbá ọba wọn wà ó di kíní o ti máàkì yẹn báyìí. boom mic. ó di méjì. lapel. ó di mẹ́ta. light. bẹ́ẹ̀ni. ó di mélòó bẹ́ẹ̀. ó di mẹ́rin. mixer. ó di márùn. makeup náà mẹ́fà. makeup wà bẹ́ẹ̀. yàdúwẹ̀ my brother. tó ẹ̀yin wa tí ẹ̀ ń wà káàkiri àgbáyé èyí náà ni a ó fi àlàgbá ètò ọ̀hún láti kọ́ sí di ọjọ́ míì ọjọ́ rẹ̀. Adéròmú Kazeem ní orúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ó dàbọ̀.